ìtàn ìgbésí ayé ládòkè akíntọ́lá ààrẹ ọ̀nà kakanfò apá karùn-ún. èyí ni bí ẹgbẹ́ action group ṣe gbàjọba western region tí awólọ́wọ̀ sì di olórí ìjọba. lẹ́yìn tí wọ́n ti dá ẹgbẹ́ action group sílẹ̀ ní ìlú ọ̀wọ̀ ní ọjọ́ 18 oṣù kẹrin ọdún 1951 kò sí tàbí ṣùgbọ́n kankan níbẹ̀. gbogbo àwọn ọba aláyé tí wọ́n wà níbẹ̀ àti àwọn ọmọ ẹgbẹ́ náà pátá láti orí àwọn bíi Bọ̀dé Thomas, Adékúnlé Ajásin, Ayọ̀ Rósìjí, Emmanuel Aláyàndé àti Ládòkè Akíntọ́lá, gbogbo wọn ni wọ́n gbà pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní olórí ẹgbẹ́ náà, òun ló sì dá a sílẹ̀. lẹ́yìn ìpàdé ọjọ́ náà ni wọ́n fi ìbò yan àwọn olóyè ẹgbẹ́ wọn. lára àwọn tí wọ́n sì yàn náà ni Bọ̀dé Thomas tó di igbákejì olórí ẹgbẹ́, ìyẹn igbákejì Awólọ́wọ̀. wọ́n yan Rósìjí ní akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ yìí, wọ́n sì yan Ládòkè Akíntọ́lá gẹ́gẹ́ bí olùdámọ̀ràn lórí ọ̀rọ̀ tó bá jẹ mọ́ tòfin. bẹ́ẹ̀ ni wọ́n fi ẹsẹ̀ ẹgbẹ́ ọ̀hún múlẹ̀ o. kò tí ì ju oṣù mẹ́rin tí wọ́n fi ẹgbẹ́ action group lélẹ̀ tí wọ́n dìbò àkọ́kọ́ lọ́jọ́ 13 oṣù kẹjọ ọdún 1951 ni. àwọn òyìnbó ṣẹ̀ṣẹ̀ ṣe òfin tuntun kan ní Nàìjíríà nígbà náà. òfin tuntun náà ló sì fààyè gbà kí wọ́n dìbò yan àwọn tí wọn yóò máa ṣètò ìjọba ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti ní ìjọba àpapọ̀. ìgbà àkọ́kọ́ nìyẹn tí ẹgbẹ́ NCNC yóò ní alátakò ńlá nílẹ̀ Yorùbá àti gbogbo agbègbè rẹ̀. ṣé òun nìkan ni ẹgbẹ́ òṣèlú gidi táwọn èèyàn mọ̀? òun náà sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ń ṣe. ohun tó ṣẹlẹ̀ ni pé ní ti ẹgbẹ́ NCNC, òun kì í ṣe ẹgbẹ́ òṣèlú tẹ́lẹ̀ o. àwọn Azikiwe ló padà sọ kinní náà di ẹgbẹ́ òṣèlú tí wọ́n lò fúnra wọn. lóòótọ́ làwọn èèyàn ń dárúkọ Herbert Macaulay tí wọ́n ń dárúkọ Nnamdi Azikiwe gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ẹgbẹ́ náà, àmọ́ ọ̀rọ̀ náà kì í ṣe bẹ́ẹ̀ tán rárá. ẹgbẹ́ oríṣiríṣi tàbí ká sọ pé ẹgbẹ́ ẹlẹgbẹ́jẹgbẹ́ ni wọ́n fi dá NCNC sílẹ̀. bí Herbert Macaulay ti bá ẹgbẹ́ òṣèlú ẹ̀ tó ti dá sílẹ̀ ní 1923 tí wọ́n ń pè ní NNDP, ìyẹn Nigerian National Democratic Party, tó fi bá wọ inú ẹgbẹ́ náà, bẹ́ẹ̀ náà ni Nnamdi Azikiwe bá tàwọn ẹgbẹ́ Igbo tí wọ́n ń pè ní Igbo Federal Union náà wọlé. wọn kò pe ẹyọ ẹnìkan sípàdé tí wọ́n fi dá NCNC sílẹ̀. ẹgbẹ́ ni wọ́n ń pè, ẹgbẹ́ náà ló sì ń rán àwọn aṣojú wá. bí ọ̀rọ̀ náà ti jẹ́ ni pé lọ́dún 1941 nígbà tí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì World War II bẹ̀rẹ̀, àwọn ìjọba òyìnbó tó wà ní Nàìjíríà gba ilé ìgbé, ìyẹn boarding house, àwọn ọmọléèwé King's College. wọ́n lé àwọn ọmọléèwé bọ́dà náà jáde níbẹ̀, wọ́n sì kó àwọn sọ́jà sí i. ilé tí wọ́n ti kó wọn jáde yìí ni wọ́n ń pè ní Bonanza House ní Custom Street láàrin gbùngbùn Èkó níbẹ̀. lóòótọ́ ni wọ́n wá ilé míì fún àwọn ọmọléèwé King's College yìí, ṣùgbọ́n ibi tí wọ́n wá fún wọn kò tẹ́ wọn lọ́rùn rárá. nítorí èyí àwọn ọmọ náà bínú, wọ́n láwọn ò kàwé mọ́. àwọn tíṣà kan sì tì wọ́n lẹ́yìn, àwọn náà láwọn daṣẹ́ sílẹ̀. níjọba bá da ọlọ́pàá síta, wọ́n sì mú àwọn aṣáájú ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ náà. wọ́n gbé wọn lọ sí kóòtù o, wọ́n sì lé àwọn 75 dànù nínú wọn. níwájú adájọ́ pàápàá wọ́n fi tipátipá pàṣẹ pé kí àwọn aṣáájú Student Union 5 máa lọ sí iṣẹ́ sọ́jà kíá. ni wọ́n bá kó wọn lọ sí Enugu, ibẹ̀ ni ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ náà sì ti kú. ọ̀rọ̀ náà dùn àwọn akẹ́kọ̀ọ́ yìí àti ẹgbẹ́ àwọn tíṣà, ni wọ́n bá ń bẹ àwọn aṣáájú Nàìjíríà ìgbà náà láti bá àwọn dá sí i. níbẹ̀ ni Dutse Ali Muhammad, oníròyìn ọmọ ilẹ̀ Egypt kan tó fi Nàìjíríà ṣe ibùgbé tó ń gbé ní Èkó nígbà náà, tó sì ń tẹ ìwé ìròyìn tí wọ́n ń pè ní Comet jáde, ti kàn sí Herbert Macaulay àti Nnamdi Azikiwe. bẹ́ẹ̀ ni wọ́n pe àwọn aṣáájú ẹgbẹ́ tíṣà àti ẹgbẹ́ àwọn ọlọ́jà obìnrin àti ẹgbẹ́ ẹ̀yà gbogbo, ni wọ́n bá fìpàdé àpapọ̀ sí Glover Memorial Hall lẹ́kọ̀ọ́. nínú oṣù kẹjọ ọdún 1944 ni wọ́n pàdé. níbẹ̀ ni wọ́n ti pinnu pé ó yẹ kí àwọn ní ẹgbẹ́ ńlá kan tí yóò pa gbogbo àwọn ẹgbẹ́ tó kù pọ̀,
ẹgbẹ́ táwọn yóò máa fi tètè tako ìjọba nígbà tí irú ọ̀rọ̀ báyìí bá ṣẹlẹ̀ kó tóó di pé ó pẹ́ rárá. Ìpàdé ọjọ́ náà ni wọ́n fi dá ẹgbẹ́ yìí sílẹ̀ ní August 24, ìyẹn ọjọ́ 24 oṣù kẹjọ ọdún 1944, tí wọ́n sì pe ẹgbẹ́ náà ní National Council of Nigeria and Cameroon Citizens, nítorí nígbà náà apá kan orílẹ̀-èdè Cameroon sì wà lára Nàìjíríà. Àwọn aṣojú Cameroon sì wà lára ìpàdé tí wọ́n ṣe. Níbi ìpàdé yìí ni wọ́n ti yan Herbert Macaulay bí alága ẹgbẹ́ yìí, tí wọ́n yan Nnamdi Azikiwe bí akọ̀wé àti àwọn akọ̀wé àwọn ẹgbẹ́ míì gẹ́gẹ́ bí àwọn ọmọ ìgbìmọ̀ kọ́mítì. Àmọ́ nígbà tí wọ́n ń dá ẹgbẹ́ yìí sílẹ̀, ọmọ 80 ọdún 80 years ni Herbert Macaulay. Kò sì tí ì pé ọdún kejì tí wọ́n dá ẹgbẹ́ náà sílẹ̀ tó fi kú. Ń lohun gbogbo bá fi bọ́ sí ọwọ́ Azikiwe. Ohun tó jẹ́ kí Yorùbá pọ̀ nínú ẹgbẹ́ náà rèé, nítorí àpapọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ tí wọ́n wà nígbà náà Èkó ni wọ́n wà. Àwọn Yorùbá ló sì máa ń sábà ṣe akọ̀wé wọn nítorí ìwé tí wọ́n mọ̀. Àmọ́ ẹgbẹ́ àwọn Igbo Federal Union náà lágbára. Nígbà tí yóò sì fi di ọdún 1949 sí 1950 tí òṣèlú fẹ́ bẹ̀rẹ̀, àwọn Igbo ti kó ẹgbẹ́ náà kọjá ìlàjì. Ohun tí wọ́n ṣe ń pè ní ẹgbẹ́ Azikiwe tàbí ẹgbẹ́ àwọn Igbo nìyẹn. Ṣùgbọ́n kò sí Macaulay láyé mọ́. Kò sì sí ẹgbẹ́ míì tí àwọn Yorùbá yìí mọ̀ ju NCNC lọ. Nígbà tó sì jẹ́ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni láti bẹ̀rẹ̀, ẹgbẹ́ ẹlẹ́ran, ẹgbẹ́ aláṣọ àti ẹgbẹ́ lóríṣiríṣi bẹ́ẹ̀. Ẹgbẹ́ náà ní ọ̀pọ̀lọpọ̀ Yorùbá nínú tí wọ́n sì ń ṣe kí Action Group tó wá dé, kí ìbò ọdún 1951 yìí tó kàn wọ́n kú. Nígbà tí ọ̀rọ̀ ìbò yìí bẹ̀rẹ̀, gbogbo àwọn olóyè ẹgbẹ́ Action Group ni wọ́n sọ pé kí kálukú lọ sí àdúgbò wọn láti lọ díje ìbò, nítorí tí wọ́n bá wọlé nìkan ni gbogbo wọn fi lè wá sí ilé ìgbìmọ̀ aṣòfin níbi tí wọn yóò ti máa ṣèjọba. Awólọ́wọ̀ gba Rẹ́mọ lọ, Akíntọ́lá gba Ògbómọ̀ṣọ́, Òróṣìjí gba Abẹ́òkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìbò náà le púpọ̀, nítorí ọ̀pọ̀ àwọn èèyàn ńláńlá ìlú inú ẹgbẹ́ NCNC ni wọ́n wà, àti pé àwọn ọmọ Ìbàdàn kò pọ̀ nínú ẹgbẹ́ Awólọ́wọ̀ yìí, nítorí wọ́n nígbàgbọ́ pé ẹgbẹ́ àwọn ọmọ Ìjẹ̀bú ni. Ṣé Ìjẹ̀bú ni Awólọ́wọ̀? Bẹ́ẹ̀ ni ìjà àárín àwọn èèyàn Ìbàdàn pẹ̀lú àwọn Ìjẹ̀bú le díẹ̀ nígbà náà. Nítorí bẹ́ẹ̀, kì í ṣe ọ̀pọ̀ àwọn èèyàn Ọ̀yọ́ mọ́ Ìbàdàn ni wọ́n dìbò fún ẹgbẹ́ Action Group, ìyẹn ẹgbẹ́ ọlọ́pẹ. Ẹgbẹ́ NCNC ni wọ́n bá lọ. Ìbò náà sì le débi pé àwọn ọmọ ẹgbẹ́ Action Group tí wọ́n wọlé kò ju 21 lọ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ àdúgbò kéékèèké kan wà tí àwọn náà ní àwọn èèyàn tó wọlé, síbẹ̀ ẹgbẹ́ NCNC ló ní àwọn tó wọlé jù lọ. Àwọn ni aṣojú tí wọ́n pọ̀ jù. Ẹgbẹ́ náà sì ti rò pé àwọn làwọn yóò máa ṣèjọba West, ìyẹn ìjọba ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n kinní kan ṣẹlẹ̀, ọ̀rọ̀ náà kò sì rí bí wọ́n ti ṣe rò ó sí mọ́ rárá. Nínú oṣù kẹjọ ni wọ́n dìbò, ṣùgbọ́n inú oṣù kínní ọdún 1952 ni wọn yóò tó bẹ̀rẹ̀ sí jókòó sí ilé ìgbìmọ̀ aṣòfin náà, tí wọn yóò sì yan olórí wọn. Láàárín oṣù kẹjọ 1951 sí oṣù kínní ọdún 1952 yìí, àwọn ọmọ ẹgbẹ́ Action Group jáde, wọ́n sì wọ ìgboro Ìbàdàn lọ. Àwọn tí iṣẹ́ náà sì wà lọ́wọ́ ẹ̀ jù ní Ayọ̀ Òróṣìjí, Ládòkè Akíntọ́lá, SL Dúróṣarọ́ àti Emmanuel Aláyàndé. Ohun tí wọ́n ń béèrè lọ́wọ́ àwọn èèyàn káàkiri náà ni pé èwo ló sàn fún yín nínú kí Ìjẹ̀bú ṣe olórí yín tàbí kí Ìgbò wá láti ìlú ẹ̀ kó wá ṣe olórí yín. Àwọn ọba àti àwọn àgbààgbà tí wọ́n wà nínú ẹgbẹ́ ọmọ Odùduwà náà dá sí ọ̀rọ̀ yìí. Wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ káàkiri pé ṣé àwọn yóò lajú sílẹ̀, Ìgbò yóò sì ti ìlú ẹ̀ wá, yóò wá máa ṣe olórí àwọn ni. Ohun tí wọ́n ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé bí ìgbìmọ̀ náà bá bẹ̀rẹ̀ sí jókòó ní ìjọba ìpínlẹ̀ West, níwọ̀n ìgbà tó ti jẹ́ ẹgbẹ́ NCNC ló wọlé jùlọ, ẹgbẹ́ náà ni yóò máa ṣàkóso ìjọba. Bẹ́ẹ̀ Nnamdi Azikiwe, olórí ẹgbẹ́ NCNC, ọmọ Ìgbò ni. Kò sì sẹ́ni tí kò mọ̀ nínú àwọn aṣáájú ọmọ ilẹ̀ Yorùbá ìgbà náà pé Azikiwe ti ń wá gbogbo ọ̀nà tẹ́lẹ̀ láti fi hàn gbogbo ayé pé àwọn Ìgbò ni olórí àwọn Yorùbá níbi gbogbo. Ohun tó fà á gan nìyí tí àwọn Akíntọ́lá, Òróṣìjí, Dúróṣarọ́, Aláyàndé àti Awólọ́wọ̀ fúnra ẹ̀ fi rí àyè
bá àwọn ọmọ Yorùbá gbogbo sọ̀rọ̀ tí wọ́n sì fẹnu ọ̀rọ̀ jóná lórí ohun tí wọn yóò ṣe tí Yorùbá yóò fi lè dá dúró tiwọn. Ní ọjọ́ 7 oṣù kínní ọdún 1952 tí ìgbìmọ̀ ìjọba ìwọ̀ oòrùn kọ́kọ́ jókòó, ohun tí Azikiwe kòró ṣẹlẹ̀ sí i. Ìdí ni pé gbogbo ohun tí òun ti ń bá bọ̀ ni láti fi ẹsẹ̀ ìjọba rẹ̀ múlẹ̀. Ọkùnrin náà ti fi ẹnìkan sí ilẹ̀ Ìgbò pé kí ìyẹn máa ṣe olórí ìjọba níbẹ̀. Ó sì tún fẹ́ẹ́ fi ẹnìkan sí ilẹ̀ Yorùbá kí ìyẹn náà máa ṣe olórí ìjọba níbẹ̀. Ṣé ẹgbẹ́ rẹ̀ ló wọlé láwọn ìpínlẹ̀ méjèèjì yìí? Lẹ́yìn náà lòun fúnra ẹ̀ wá fẹ́ lọ sí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ lẹ́kọ̀ọ́, nítorí ẹgbẹ́ òṣèlú tó bá wọlé jùlọ náà ni yóò fa àwọn tí yóò lọ ṣojú ìpínlẹ̀ kọ̀ọ̀kan kalẹ̀. Azikiwe ni yóò sì jẹ́ olórí àwọn mínísítà. Ó sì ṣeé ṣe kó jẹ́ òun ni yóò padà di olórí ìjọba àpapọ̀ Nàìjíríà. Ohun tí eléyìí yóò fi rí bẹ́ẹ̀ ni pé ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan aṣojú mẹ́ta ni àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá wọlé yóò fà kalẹ̀ láti lọ jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ apàṣẹ fúnjọba àpapọ̀. Ẹgbẹ́ NPC, ìyẹn ẹgbẹ́ àwọn Sàdáúnà nílẹ̀ Haúsá, àwọn ti ṣètò àwọn 3 tí wọ́n ń rán bọ̀ sékòó láti wá ṣojú ìpínlẹ̀ wọn. Ẹgbẹ́ NCNC tó wọlé nílẹ̀ Ìgbò náà ti ṣètò àwọn èèyàn 3 tí yóò jẹ́ aṣojú ìpínlẹ̀ Ìgbò. Ẹgbẹ́ NCNC náà tó sì tún wọlé nílẹ̀ Yorùbá ń múra láti yan àwọn èèyàn 3 tí wọn yóò lọ ṣojú ilẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́. Bí eléyìí bá ti ṣeé ṣe, a jẹ́ pé aṣojú 6 ní ẹgbẹ́ NCNC nìkan yóò ní. Azikiwe yóò sì ti ibẹ̀ di olórí àwọn mínísítà gbogbo, nítorí òun ni olórí ẹgbẹ́ tó ní aṣojú tó pọ̀ jùlọ nínú àwọn mínísítà yìí. Òun náà ni yóò sì jẹ́ olórí ìjọba bó bá yá. Lọ́rọ̀ kan, ètò gbogbo ti tò fún Azikiwe láti di olórí ilẹ̀ Ìgbò, olórí ilẹ̀ Yorùbá, kó sì di olórí ìjọba àpapọ̀ láìpẹ́ jọjọ. Ètò tó wà nílẹ̀ nìyẹn kó tó di pé wọ́n pàdé nílé ìgbìmọ̀ nìbàdàn, níbi tí wọn yóò ti yan àwọn olórí fún ìjọba náà, tí wọn yóò sì yan àwọn aṣojú tí yóò lọ ṣojú ẹgbẹ́ àti ìpínlẹ̀ wọn nínú ìjọba àpapọ̀ lẹ́kọ̀ọ́. Azikiwe ti jókòó, bẹ́ẹ̀ ni Awólọ́wọ̀ náà jókòó, bẹ́ẹ̀ ni àwọn ọmọ ẹgbẹ́ Ìbàdàn kan tí wọ́n ń pè ní ẹgbẹ́ Mábọ́lájẹ́, tó ṣe pé àwọn náà ní àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n dìbò yàn wọlé lórúkọ ẹgbẹ́ wọn. Lẹ́ẹ̀kan náà kí wọ́n tó bẹ̀rẹ̀ ìpàdé, àwọn ọmọ NCNC kan nawọ́ sókè láti sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ẹgbẹ́ Mábọ́lájẹ́ kan, ọ̀rọ̀ kan náà ni wọ́n ń sọ o. Ìyẹn náà sì ni pé àwọn fẹ́ fi àsìkò náà kéde pé àwọn ti kúrò nínú ẹgbẹ́ àwọn tẹ́lẹ̀, ìyẹn ẹgbẹ́ NCNC tí àwọn ń ṣe, àwọn sì ti di ọmọ ẹgbẹ́ Action Group o. Nídìí èyí, àwọn ò ní jókòó sí àyè ẹgbẹ́ àwọn àtijọ́ mọ́, àyè ẹgbẹ́ ọlọ́pẹ, ẹgbẹ́ AG làwọn ń lọ o. Ńlọrọ̀ bá di gìrìgìrì, àwọn ọmọ NCNC àti àwọn Mábọ́lájẹ́ bẹ̀rẹ̀ sí rọ́ sínú ẹgbẹ́ ọlọ́pẹ. Nígbà tí gbogbo ẹ̀ lọlẹ̀, tí wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ka iye àwọn ọmọ ẹgbẹ́ tí kálukú ní nínú àwọn aṣòfin 75 tí ẹgbẹ́ NCNC ní tẹ́lẹ̀, tí gbogbo wọn sì ti wà nílé ìgbìmọ̀ aṣòfin 49 ni wọ́n bá ẹgbẹ́ AG lọ. Ọ̀rọ̀ náà bá Azikiwe lójijì. Ọmọkùnrin kì í ké ni, bí kò jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí gba omi lójú ọkùnrin ni. Nítorí bí Azikiwe kò bá ṣe olórí Nàìjíríà títí tó fi kú, ibi tí wàhálà ẹ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹsẹ̀ kan ló kù fún kó di olórí Nàìjíríà, ṣùgbọ́n lọ́jọ́ tí wọn ìbá fòǹtẹ̀tẹ̀ fún, ọjọ́ náà ni ẹgbẹ́ àwọn Awólọ́wọ̀ já àwọn alágbára kúrò lẹ́yìn ẹ̀. Yàtọ̀ sí èyí tí wọ́n ṣe fún Síkì yìí, wọ́n tún wá ibi tí ò da yẹ igi mọ́ lẹ́yìn ọrùn. Ṣé òun àti àwọn ọmọ ẹgbẹ́ ti parí ètò pé nínú àwọn 3 tó yẹ kí wọ́n fà kalẹ̀ láti lọ sí Èkó láti inú ẹgbẹ́ àwọn, wọn yóò fi ààyè ìjókòó kan sílẹ̀ fóun, kò sí ẹni tí yóò bá a dù ú rárá. Ṣùgbọ́n ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ mọ́, nítorí níṣe ni àwọn tí wọ́n sọ pé àwọn ò ní bá a dù ú láti West takú pé àwọn ò rò pé yóò bọ́ sí i mọ́ o. Adeleke Adédoyin ló sì sọ pé òun ò gbà. Nígbà tí ọ̀rọ̀ náà ti dàrú báyìí, ohun tí òfin sọ ni pé àpapọ̀ ilé ìgbìmọ̀ ni yóò yan ẹni tí yóò lọ ṣojú wọn, níbi tí wọ́n ti yẹ Azikiwe gbálẹ̀, nítorí wọn ò yàn ẹlòmíì ni wọ́n yàn nínú ẹgbẹ́ wọn, ẹni tí àwọn Awólọ́wọ̀ sì fọwọ́ sí ni. Ohun tí èyí túmọ̀ sí ni pé Azikiwe kò rí ipò kankan dìmú mọ́ o, àfi ipò olórí alátakò ní ìpínlẹ̀ Western Region. Eléyìí ò sì tẹ́ ẹ lọ́rùn rárá. Lọ́rọ̀ kan, báyìí ni ẹgbẹ́ Action Group gba ilẹ̀ Yorùbá mọ́ NCNC lọ́wọ́, tí wọ́n sì fi Awólọ́wọ̀ ṣe olórí ìjọba, nígbà tó ṣe pé
òun ló ní ọmọ ẹgbẹ́ òṣèlú tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ asòfin. kí ló wáá tún ṣẹlẹ̀ lẹ́yìn náà o? ẹ pàdé wa láìpẹ́ jọjọ. ọláyíwọlá alága ló ń tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn ládòkè akíntọ́lá àti àjọṣe òun pẹ̀lú àwọn awólọ́wọ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe yorùbá world center nínú ọgbà yunifásitì ìbàdàn. a kú ìsinmi òní o.